ìbàrẹ̀ ọlọ́run ọba àdáyébá ọba mi àfilẹ̀ sáyé lọ àrí ìrù àlá atókí atókì àdùnkí oníkíkìnkí àkìtàn ọba tó lọ kánrin kése ẹ̀mí tó ń gbénú ẹ̀mí pẹ̀míràn níṣẹ́ àdúró tì ní lọ́jọ́ ògúnlé ògbìgbà tí ń gba láìlára bàbá mi tí ń gba láìléèyàn. Orúkọ mi ni Olúwabùkọ́lá Ọlárewájú tí gbogbo èèyàn mọ̀ sí Yétúndé Eléwì. Lẹ́ẹ̀kan sí ni mo tún kí gbogbo àwa tá à ń wò mí tá à ń gbọ́ mi lórúkọ Ọlọ́run ọba. Ìbànújẹ́ ayé kò ní kángun tiwa láṣẹ Elédùmarè. Ẹ ṣàmì kẹtùgbẹ́tù àmì mi. Lábẹ́bẹ́ náà ni mo kí àwọn tí wọ́n fún mi ní àǹfààní láti lè máa sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí torí ohun gbogbo pẹ̀lú oore ọ̀fẹ́ ni lórúkọ Ọlọ́run ọba ẹ ò ní ṣìṣe. Orúkọ mi ni Olúwabùkọ́lá Ọlárewájú Àjàó tẹ̀mọ̀ sí Yétúndé Eléwì bí mo ṣe sọ. A bí mi ní ọdún bíi mélòó kan sẹ́yìn mo sì láǹfààní láti lọ sí àwọn iléèwé tí Ọlọ́run ṣì fún mi ní oore ọ̀fẹ́ láti lọ. Ní ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní kéwì ó jẹ́ 2001 lẹ́yìn ẹgbẹ̀rún ọdún sẹ́yìn mo láǹfààní láti pàdé arábìnrin mi mọ́mì mi ọ̀gá mi èèyàn mi aṣíwájú rere tí àwọn ènìyàn mọ̀ sí Bùkọ́lá Akíndé Sẹ̀wẹ̀lẹ̀ Jésù èèyàn ní ìlú Ìlọrin fún program mo wá fún Yabonke ní ọdún náà lọ́hùn. Nígbà tí mo parí iléèwé primary ìgbà yẹn mo pàdé arábìnrin yìí wọ́n wá ń kọrin àwọn akẹgbẹ́ mi tó mú mi lọ sí ibẹ̀ ẹgbẹ́ tí wọ́n fẹ́ mú mi wò ńgbà yẹn kò ṣẹgbẹ́ tó nítumọ̀ ṣùgbọ́n mo bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa tó bá lè fún èmi náà ní ẹ̀bùn bíi eléyìí bí obìnrin tó yìn ìwọ Ọlọ́run bíi eléyìí èmi náà ṣetán láti máa lò fún ògo rẹ. Fún ìyàlẹ́nu Ọlọ́run fún mi ní ẹ̀bùn yẹn ní alẹ́ ọjọ́ yẹn gangan ni mo rí àwòrán ibi tí ẹ̀bùn pín sí. Látara àǹtí yìí mo fi ẹ̀bùn ayé wọn mo fi gbàdúrà Ọlọ́run dẹ̀ yọ̀ǹda ẹ̀bùn náà fún mi. Lẹ́yìn náà ni mo pàdé ọ̀gá mi èèyàn mi tí mo bomi ọgbọ́n mu lọ́dọ̀ wọn Sunday Ọ̀yálọ́wọ̀ tí àwọn ènìyàn mọ̀ sí Ẹlẹ́wẹ̀tù ní ìlú Ògbómọ̀ṣọ́ àti ẹ̀gbọ́n mi èèyàn mi àwọn tí mo bomi ọgbọ́n mu lọ́dọ̀ wọn ó ní mò ń láǹfààní láti máa kà sílẹ̀ yìí náà ni Mr. Samson Ọ̀dẹ́ládé àwọn tí wọ́n forin kọ́ mi lédè tí wọ́n fìdí kọ́ mi ní orin àti ọ̀gá mi Kògókògó Akíbóródé Òjìyà Olóògbọ́n tani tíṣà tó kọ àwọn ọ̀gá mi lélẹ́yìí. Mi lè sọ jù báyìí lọ nítorí àkókò wa fún ìtàn ráńpẹ́ ní ohun tí ó bí Yétúndé Eléwì wá òun náà ni mo ti láǹfààní láti sọ díẹ̀ fún wa ó máa dára fún wa lórúkọ Ọlọ́run ọba.